Big guy, Leon Divine. You guys were smooching in the name of dance? Smooching? Yes! You were smooching! Look what you ṣé tí wàá tọkọ ẹ bá ń jáde ní ìlú ẹ lọ sí tí mo bọ́kọ mi sọ tó jọkọ àwọn tó ṣe kàbí ẹ̀ tí iná mú lọ́wọ́. tí nǹkan tí mo ṣe fún ẹ rí tó appreciate ẹnu ẹ mo ti mọ kọ́kọ́ gbọ́ pé iPhone oní China wà. iPhone tí ò ní iCloud irú iPhone wo nìyẹn. You don't have to sex. Why? Because you be having it around. Why? I tell you, you do not have any moral justification to open that thing, you call your mouth to enunciate that nonsense. Èwo ni kankan kọ́rọ̀sì contambulos kí ló ṣẹlẹ̀ gbogbo? Kí ló dé tó ṣí dictionary lé mi lórí? The success of every marriage is not how we are compatible, but how we can manage our differences. Ṣé ìdẹ́ ibi tó ti ra kí ni? Wọ́n ti pa sense of smell ẹ náà. O kẹ́kọ̀ọ́ tó rà ní. Bẹ́ẹ̀ ló ń tọ́ bòkú lójú náà. Pẹ̀lú ìwà burúkú tó ń wù tó bá ṣọ́ra ẹ̀ wàá sì túlé wa lọ kan ayan fún jọkọ̀. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. ọjọ́ tí màá fẹ́ bẹ lájọṣepọ̀ tí wàá fẹ́ pé kinní mi ò ṣọ̀rí sínú àti fake ní ìjọ tó ń bọ̀. Ibo ni mo ti jẹ́ obìnrin tí ò ṣe obìnrin? Let me on that! Ìwọ lóbìnrin tó yẹ kó máa fi gbàdúrà fóbìnrin. Obìnrin tó yẹ kó máa fi ṣépè fóbìnrin ni. Now, what do we do? Mo ládìyẹ ò pamọ́ rí. Ó kádìyẹ ta, ó fowó ra owó.